Ẹ kú déédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2025. Wàhálà ti wà fún Ìbáàsì tó jẹ́ alámòjútó ìpínlẹ̀ Rivers pẹ̀lú ibi ìpè pé kí wọ́n yọ ọ́ nípò ṣe gba ìgboro kan. Fẹ́mi Fálànà ní wọ́n gbọ́dọ̀ yọ Ìbáàsì nípò torí ó ti tàpá sí àṣẹ iléeṣẹ́ ààrẹ. Wọ́n ní àwọn ìgbésẹ̀ tó ń gbé tako ìlànà tó wà nílẹ̀ fún. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Nigerian Bar Association NBA ní ó jẹ̀bi ẹ̀sùn pé ó gbé ìgbésẹ̀ tako ìwé òfin orílẹ̀-èdè yìí. Wọ́n ní ó fojú tẹ́ńbẹ́lú ìṣèjọba àwa-arawa. Àgbáríjọpọ̀ àwọn iléeṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti torílẹ̀-èdè China ti buwọ́lu ìwé àjọṣepọ̀ tó gúnmọ́ láti kó bílíọ̀nù $2.5 sórí iléeṣẹ́ kan tó ń ṣe irin. Iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀, ó ní ààrẹ ń ṣàkóso orílẹ̀-èdè yìí láti ilẹ̀ Yúróòpù tó wà tí yóò sì padà dé lẹ́yìn ọdún àjíǹde. Àwọn agbébọn kan ṣe ìkọlù sí ilé ẹbí Natasha Uduaghan tó wà ní ìpínlẹ̀ Kogi. Chidinma Ojukwu ṣàlàyé àwọn ohun tó mọ̀ nípa ikú ọ̀gá àgbà iléeṣẹ́ amóhùnmáwòrán Super TV nílé rẹ̀ tó wà ní Lekki. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè yìí, Iyun Tajudeen Abbas ti sọ̀rọ̀. Ó ní ilé-ìgbìmọ̀ aṣòfin lápapọ̀ lórílẹ̀-èdè yìí ni wọn kò fi bẹ́ẹ̀ náwó sí rárá. Quadri Alabi, ẹni ọdún 17 tí wọ́n ní ó dúró níwájú àwọn ọkọ̀ tó gbé Peter Obi lásìkò ìpolongo ìbò ọdún 2023 tí wọ́n sì fi ẹ̀sùn ìdigunjalè kàn, ni wọ́n ti fi sílẹ̀ láhàámọ́ báyìí kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U àti Tottenham ti wọ ìpele tó kángun sí àṣekágbá nínú ìdíje Europa League. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́jẹ̀ gbádùn ẹ̀ tẹ́ bá darapọ̀. Tẹ̀sí tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló kọ mi.